atọrọ kí Olúwa ti gẹ fún Ànábì Muhammad adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala atọrọ kí Olúwa ti gẹ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn aráàlú Ànábì àtàwọn sàhábà Ànábì Muhammad àti gbogbo àwọn tí wọ́n rìn lẹ́la Ànábì sallallahu alayhi wa sallam tí tí òbí dẹjọ́ gbìyànjú kíyámẹ́ a kí gbogbo àwọn olùgbọ́ wa pátá ṣe eré tó wọlé tí a mọ̀ sí Òkèlélẹ̀ Salafi TV ayé yìí òun láti mọ́ sálábà pàdé àwọn àfáà sunnah alhamdulillah inú wa dùn púpọ̀ ayọ̀ wá sì kún kẹ́kẹ́ pé ní ọjọ́ ìní tí a wá sí ìlú Ọ̀fà eléyìí tí àwọn àfáà wa síwájú wa dáadáa tí wọ́n pe ọ̀kan náà olùmọ̀ sunnah fún gbogbo àgbáńláyé ẹgbẹ́ Allah azza wa jalla kó jẹ́ kárí wọn pẹ́ lérí dáadáa àwọn náà ni Sheikh Dr. Sharafuddin Gbadebo Raji hafidhahullahu ta'ala wa ra'ah ẹgbẹ́ Allah azza wa jalla kó bá gun ọlẹ́mì lérí dáadáa kó jẹ́ kí á rí wọn pẹ́ hayakumullah Sheikh ẹ̀dẹ́kẹ̀ bá sálámà sáwọn olùgbọ́. tó gbogbo ẹ̀yin olùtẹ́tí gbọ́ tẹlifíṣàn akin ipe assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ohun Sheikh wa náà ni àti ní àǹfààní àti gbọ́yìn gẹ́gẹ́ bí ohun tí àwọn àfáà wa tí wọ́n bá wa sọ lónìí ní ìdánilẹ́kọ̀ọ́ lè tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bá wa parí ní ìlú Ọ̀fà. Wọ́n ń jẹ́ ká mọ àwọn nǹkan ìbẹ̀rù àwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó jẹ́ ìṣẹ̀lẹ̀ eléyìí tí ó lágbára tí ó ṣẹlẹ̀ ní ọgbẹ̀dà kíyàmà. Hayakumullah Sheikh adákùn nǹkan tí a fẹ́ jẹ́ kẹ́ bá wa mùsùlùmí sọ lápapọ̀ bó la ṣe fẹ́ ṣe tó fi jẹ́ pé àwọn ìṣẹ̀lẹ̀ yìí Ọlọ́run bá Allah yóò ṣe ní fúfúyẹ́ fún àwọn ẹrúsìn rẹ̀ lọ́jọ́ ọgbẹ̀dà kíyàmà kí làwọn nǹkan tá a lè ṣe. Hayakumullah. Alhamdulillah kò sí nǹkan kan tá a lè ṣe bí ká mójútó ẹ̀sìn wa nítorí pé ẹ̀sìn yẹn ń gángan ọ̀nà ọ̀la tó lú ẹlẹ́dàá tí ó fi la àwọn ẹrú rẹ̀ tó bá di jọ́gbìn dàlùkìyàmù. nísìnyí ẹ̀sìn tá a rí yìí tó lú àfihàn Ànábì Muhammad sallallahu alayhi wa sallam èèyàn ní mójútó láyé kó mọ̀fọ̀ èèyàn ní mójútó láyé kó bá wàhálà pàdé nù sáré èèyàn ní mójútó láyé kó bá wàhálà pàdé lọ́jọ́ gbìn dàlùkìyàmù. torí ẹ̀ ni ló ṣe jẹ́ wípé kò sí nǹkan kan tá a ní tó wọ́n bí ẹ̀sìn yìí tí èèyàn bá sì mójútó ẹ̀sìn lábala nǹkan tó ní í ṣe pẹ̀lú nǹkan tó gbọ́dọ̀ jẹ́ àdìsọ́kàn tó tún mójútó lábala tó ní í ṣe pẹ̀lú ìta ń sọ jáde lórí ahọ́n wa tó tún mójútó lábala ìta gbọ́dọ̀ foríkèé wa ṣe ó dájú pé ní tìǹ lẹni tá à ń pè mùsùlùmí gidi nítorí pé ẹ̀sìn bẹ lọ́kàn mi gbogbo ohun tó jẹ májìsọ́kàn eléyìí tó lálàáfíà ìgbàgbọ́ òdodo eléyìí tó yanrantí gbogbo ẹ̀ ní bẹ́ẹ̀ èyí tá a wá bùkátà pé ká tún máa wí jáde lórí ahọ́n mò ń wí jáde lórí ahọ́n èyí tó bùkátà pé kí n máa fi oríkèé ara mi ṣe mò ń tún fi ń ṣe eléyìí ló tọ́ka sí pé mo wà lórí pé mo nígbàgbọ́ òdodo nítorí pé ń bẹ́nu àwọn èèyàn tó yẹ pọ́kàn lásán nígbàgbọ́ rẹ̀ wà kò lè wí jáde yọkàn dàbí Fìràhónà ni èèyàn pé Fìràhónà yẹn ìgbà tí ń pera rẹ̀ pé òun ni olúwa àwọn èèyàn tó ga jù kò sáláì mà lọ́kàn rẹ̀ pé Allahu azza wa jalla ló dá wa so ṣùgbọ́n ìgbéraga ńkọ́ àtàbòsí kò jẹ́ kó lè wí olúwa ni wajahadu biha wastayqanatha anfusuhum dhulman wa uluwa wọ́n sá ìgbàgbọ́ sí Allah nígbà tó kàn wọ́n sì mọ̀ dájú wípé Allah azza wa jalla lẹ́dàá òun la sì gbọ́dọ̀ jọ́sìn fún ṣùgbọ́n ìgbéraga àtàbòsí kò jẹ́ torí ẹ̀ nìyí tẹ́lẹ̀ máa ń sọ pé mo gbàgbọ́ gbogbo tẹ́lẹ̀ sọ nípa gbàgbọ́ òdodo èmi náà ni ọkàn láti rí àgbọ́ lórí ahọ́n rẹ̀ o gbọ́dọ̀ wí jáde kó jẹ́ ká mọ̀ ní mùsùlùmí bákan náà wíwí jáde lórí ahọ́n kò tó nítorí pé mo gbàgbọ́ lọ́kàn mo sì ń wí jáde lórí ahọ́n ẹ̀ wá fi ṣe wàhù ó ní àwọn fẹ́ fi ṣe wàhù nítorí pé kọ́mọ́ bá dàbí bákanbàkan eléyìí náà wọ́n sọ pé kò nígbàgbọ́ nítorí pé ẹni tó gbàgbọ́ lọ́kàn tí sì ń wí jáde lórí ahọ́n tó kọ̀ láti lè fi ṣiṣẹ́ ṣe eléyìí ni wọ́n ń pè ní mọ́rjí ó ní kó bùkátà ká ṣẹ̀sìn ká tó jẹ́ mùsùlùmí àbó ló sọ wá jẹ́ mùsùlùmí so eléyìí túmọ̀ sí wípé ká lè bá àrọ́nà lọ tó bá di lọ́la gbẹ̀ndàl kìyàmá ọ̀dọ́wọ́ gbogbo àwa àtàwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam àlàyé ẹ̀sìn Islam ká máa tẹ́tí gbọ́ dáadáa lẹ́nu àwọn olùmọ̀ tó mọ̀ nípa Islam káwọn náà sì máa ṣàhùn láti ṣàlàyé fún wa níta bá wá gbọ́ yéyìn kó ní kálukú wa ká máa lò ibi tí oríire wà nù ọ̀nà ọ̀la náà sì nù torí ẹ̀ ọ̀nà téèyàn fi lè là òun náà ni pé gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ òdodo mójútó èyí tó yẹ kó máa sọ jáde lórí ahọ́n rẹ̀ ó ń sọ èyí tó yẹ kó máa fi ṣe wàhù ó ń ṣe káwá fi yòókù lẹ̀ fún Allah azza wa jal torí pé Ànábì sallallahu alayhi wa sallam ní lan yudkhila ahadakum amaluhu aljanna iṣẹ́ nìkan nínú yín kò ní gbé wa aljanna qalu wala anta ya Rasulullah wọ́n ní tó fi dórí wa Ànábì wọ́n ní bẹ́ẹ̀ ni àfi tó bá wọlé wa láti fi kẹrẹ̀ kárì ni ẹ̀yin ẹ̀ ṣe ń tó yẹ kẹ́ ẹ ṣe ẹ fi yòókù lẹ̀ fún Allah. Jazakumullahu khairan adúpẹ́ lọ́wọ́ àwọn dòkítọ́rù wa so abi Allah azza wa jalla kó jẹ́ ká rí wọn pẹ́ ọlọ́run bá tó ti ṣe wọ́n ní ìmọ̀lẹ̀ sunnah
tó ti ṣe wọ́n ní olùgbógun ti bídà olùpẹ̀pẹ̀ al-iman lùtakò shirk abẹ́lá azza wa jalla kó jẹ́ kí ìgbẹ̀yìn wọn kó jẹ́ lérí dáadáa ni innahu waliyyu dhalika wal qadiru alayh. bákan náà inú wa dùn púpọ̀ fún àǹfààní eléyìí tí àwọn àfáà wa tí wọ́n fún wa ní ìlú Ọ̀fà ó bẹ̀rẹ̀ láti rí Sheikh Bashir bin Abdul Ghani Abu Fatima Ọ̀fà hafidhahullahu ta'ala wa ra'ah. bákan náà Sheikh Lukman Abu Maryam Ọ̀fà abẹ́lá azza wa jalla àdúgbò àfáà alápapọ̀ ní ìlú Ọ̀fà abẹ́lá azza wa jalla kó bá àṣẹlá fún alápapọ̀. subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. جزاكم الله خير. بارك الله فيك ان شاء الله.